kò ní ìdí ká ẹ̀ṣẹ̀ máa fi owó ìbò mọ́ because èmi wò wípé bóyá ká tẹ̀ but mo ti rí pé ó rìn gan ni o wọ́n tẹ̀ ṣe ẹ̀ sínú gúrùpù kan tẹ́nìkan àdìmí mọ́ wípé Dámilọ́lá Adébóyè Ọmọlára ó ní ó máa jẹ́ third born òun ló máa jẹ́ third born tó bá jẹ́ ọmọ Gbenga Adébóyè òun ló máa jẹ́ third born because ìyá ló mẹni tó bímọ fún. The reason why I said that ni pé àǹtí láti set ẹnìkan up sí mi lọ́jọ́ kan pé kó máa béèrè lọ́wọ́ mi pé ẹgbọ́n ṣáwọn Gbenga Adébóyè ló lọ́mọ answer tí mo sọ lọ́jọ́ yẹn náà nìyẹn pé ìyá ló mẹni tó ń bímọ fún. So she's supposed to be the third born, the first born to Lara Adeboye. So ó send kìíní yẹn sórí social media pé àwọn family bàbá òun ò jẹ́ kó ń jẹ legacy bàbá òun pé àwọn náà ń jẹ́ tí mọ́mí ọba rẹ̀ ti set up lawyer ṣe non threatening wọn ìwé àti àwọn òkè tẹ̀lé gbúrò lawyer. That is the first time tí mo rí pé bóyá mọ́mí ẹ̀ set up lawyer kan láti gba copyright or whatever which a mother can never do. Mọ́mí ẹ̀ ò lè ṣe because mọ́mí ẹ̀ mọ̀ pé copyright ṣe ọkọ òun ò sí lọ́wọ́ anybody wa. And when my friend saw it tó béèrè lọ́wọ́ mi mo ní wo wá bá kan ignore ẹni jàre pé mi ò tẹ̀ fẹ́ wàhálà social media and bí ọ̀rọ̀ àwọn family àwọn èèyàn ṣe máa ń go round lórí social media yẹn kò sí nǹkan tí mo hate tó ẹ mọ̀ pé anytime I come out àwọn èèyàn kan máa wò wípé bóyá well mo lè má wà interested sí àwọn èèyàn kan because nǹkan tí à ń fẹ́ kọ́ ni bóyá nǹkan tá à ń fẹ́ kọ́ ni mò ń ṣe. I cannot come on social media kí n ṣọ̀tá èèyàn tàbí kí n máa wá kéèyàn kan di ọ̀tá mi. So I now told my friend that is Iyalaje, she's my friend, in fact she's one of the family. Bó ṣe sọ yẹn gangan ló ṣe rí mo kàn mú láti ìbẹ̀rẹ̀ ni so that anybody tó máa come across show you one more the reason why I come out. I have to come out. Someone even sent a text message to me pé òun rí kan ṣeun you should just come out torí mo sọ pé mi ní jáde. In fact èmi pẹ̀lú bọ̀dà Káyọ̀dé Ọláníyan tó iṣẹ́ pẹ̀lú mainframe a ṣe sọ ní ọjọ́ wo ta ní everybody kan ignore but ó ti fẹ́ máa lọ nìyẹn kó tó di nǹkan tẹ́lẹ̀ yá gbà please mi ò fẹ́ kọ́rọ̀ family Gbenga Adeboye kó wọ inú ẹ̀rẹ̀ because àwa ò gbọ́rọ̀ wá sórí social media ṣe mọ̀ mo máa ń sọ láwọn ìgbà kan pé a ti ṣàwọn nǹkan kan nígbà kan tẹ́ pé ó tẹ̀ ń bí mi inú sí pé Yorùbá kan tẹ̀lé máa wòran. So ọ̀rẹ́ kan náà comment pé màmá òun sọ wípé àwọn family Gbenga Adeboye wọ́n wà fetish tí wọ́n ṣe kinní kan kó pe Tinubu ẹ jẹ́ fi Tinubu sílẹ̀ kẹ́yẹ́ kí Tinubu fèsì 2023 election tí eléyìí tá à ń bá lọ yìí ẹ fi bàbá oníbàbá sílẹ̀ torí bàbá oníbàbá kó má yẹ pé ẹjọ́ náà tún máa kólé bàbá oníbàbá lórí. I think the lawyers should just take a step kọ́ má ṣojo kọ́ má ṣe ojo ṣé ẹ̀rù ń bá àwọn lawyers ni tó fi jẹ́ pé nígbà táwọn lawyers kan tó bá sọ pé àwọn fẹ́ jáde àwọn ẹbí àwa threatening lawyer odidi lawyer ṣẹ́rù wa ń ba lawyer ni mo jẹ́rìí àwọn lawyer Nàìjíríà akọni wọn. So the reason why I come now is sister kan jáde lẹ́yìn ìgbà tí Fúnmi jáde Fúnmi just want pé kó stop ẹ̀ kó má yẹ kí ọ̀rọ̀ yẹn kó má wá sórí social media bóyá gbà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ sorry Iyalaje adájọ́ àgbà adájọ́ owó mo máa ń pè adájọ́ àgbà ó kàn wọ́n ẹ̀ pé kó má yẹ kí ọ̀rọ̀ yẹn wá sórí social media. So when she told me about it ẹnìkan náà ló tẹ̀ tag mi pẹ̀lú ẹ̀ tí mo lọ so a sọ̀rọ̀ later then mo rí i pé kò sọ̀rọ̀ kọjá toró mọ inú mi ó mọ nǹkan tí mo fẹ́ because ó ti béèrè pé ṣáájú nǹkan báyìí wá ṣe wá sọ̀rọ̀ mo ní wo jẹ́ kí bọ̀dà Gbenga lọ sinmi. Then àwọn ọmọ yìí if we start coming out again the sleeping dog not just to allow you to lie we just want the sleeping dog to die. That is meeting gbogbo family Adeboye. I'm representing Adeboye's family here. Mo máa sọ̀rọ̀ débì kan and that will keep Dami will keep her mouth shut. Torí àǹtí yẹn sọ wípé báwo náà ṣe máa sọ pé kí Dami dákẹ́. Dami gbúdọ̀ dákẹ́ láíláí. Torí nǹkan tí mo sọ fún mi ni wípé èmi pẹ̀lú Dami ò kì í ṣe ẹgbẹ́ débi tí mo wá sórí social media láti wá máa sọ̀rọ̀. But I'm just coming here just to stop all these things. Kó yé go round mọ́. Because ó bá ti di pé ẹnìkan gbà. So Fúnmi kàn ń bá sọ̀rọ̀ ni. Fúnmi mọ nǹkan tó ń sọ. Iyalaje sorry. Ó mọ nǹkan tó ń sọ. She knows what she's saying. And I really don't want her to go deeper. Lórí I need it. Seriously I need it. Because ó bá jẹ́ pé èèyàn mọ nǹkan téèyàn ń ṣe tá a dẹ̀ mọ tá à ń ṣe lóòótọ́ we should protect those children. They were young
when things happened, but kò ń ṣe Dami. Dami ò young o. Dami was 10 and Dami knew a lot of things. Dami was challenging her mother, so Dami was not a kid. Dami gbọ́n ọpọlọ, Dami gbọ́n. Nígbà tí Dami wà ní 10 years old, téèyàn méjì bá jà, Dami máa bọ́ sáàrin wọn tó máa dá àkọ́kọ́ lẹ́jọ́ tó máa dá èkejì lẹ́jọ́. But I will not go deep into bóyá àwọn ọ̀rọ̀ tó ti jáde lẹ́nu ẹ̀ tàbí nǹkan tó ń fúnra rẹ̀ tó ti fọmọdé ṣe. So I will not talk about that one because I must protect her. She's my girl. She's my girl. So kí ayé Dami kó bàjẹ́ should not be my happiness tí mo bá mọ nǹkan tí mò ń ṣe. Tàbáwọn àbúrò ẹ̀. Àǹtí yẹn máa jáde, wọ́n lè máa bú fún mi because wọ́n lè máa bú ìyálájé. Má bínú jàre torí bloggers jọ ni wọ́n. Èmi máa ń bá ọ̀rẹ́ tèmi sọ̀rọ̀. If you want to be a blogger or fracker, má ṣépè fún yàn, má bú yàn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Gbogbo nǹkan tó ń sọ gan, àǹtí yẹn gangan, àǹtí Àbíkẹ́ Ṣinkó, ọmọ Ṣinkó lọmọ látilẹ̀. Mi ò rórúkọ ẹ̀ dáadáa because I love that lady. Mo máa ń wo show àǹtí yẹn dáadáa. Mo máa ń wo show oríṣiríṣi bloggers. She's pretty, so I love her. She's pretty. Mo like àwọn kan tó fine gan, like jokers. I love their, I understand. So, and I don't want to be their enemy anyway. So, gbogbo nǹkan tẹ́ ẹ sọ ẹ mọ̀ pé láti ibi táǹtí yẹn ti ń sọ̀rọ̀ láti ilẹ̀. Mo ti share show yẹn to anybody because mi ò lè wò online. Mo ní láti download ẹ̀ kí n lè farabalẹ̀ wò. So, mo kàn kí airpod sétí, mo ń gbọ́ gbogbo ẹ̀. Mo rí wípé àǹtí yẹn kàn jump láti ibì kan síbì kan ni. I'm sorry to say, tẹ́ bá bínú ẹ má bínú. Mo rí wípé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀. You don't even know anything about what you're talking about. The only thing that is behind your mind is yálàjẹ́ tó bá lò máa ṣe wótòwótò ẹ̀yin náà máa fún ní wótòwótò. Mo fọlọ́run bẹ̀ yín ẹ má bá mi fún anybody ní wótòwótò nípa family Adeboye o. Mo fi Jésù Olúwa bẹ̀ yín because by the time tẹ́ bá lọ ń ṣe wótòwótò nǹkan táwa ò fẹ́ kó jáde á tún máa jáde. Ọ̀rọ̀ 19 years ago ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ. Ẹ má bá mi fún anybody ní wótòwótò. Mo fi Ọlọ́run. Don't think you want to protect Dami or you want to fight for them. Dami ò kì í ṣe Fọlá o. Ọ̀rọ̀ Dami ò kì í ṣe Fọlá. Ṣé mọ̀ pé èmi náà máa ń sọ ìnà mo ti sọ̀rọ̀ nígbà kan wípé ọ̀rọ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ family especially nígbà tí ọ̀rọ̀ fún kí lorúkọ àbúrò mi Mide Martins àtàbúrò ẹ̀ tó ṣẹlẹ̀ you know I came out. Ọ̀rọ̀ family ẹ̀ kàn ní bọ́ sí mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọmọ ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́gbọ̀n ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú mi dùn wípé Mide ó padà embrace àbúrò ẹ̀ nǹkan tó yẹ ká ṣe nìyẹn. Gbogbo anything tó bá ṣẹlẹ̀ kó jẹ́ tinú family wọn kò ṣe wípé ká máa bú ẹnìkan fún kan. You know I came out that time pé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ pé ẹ kàn rí family kan don't just gamble into matters nínú family. You don't know what happens, you don't know anything about them. Mọ̀ kókó tó ṣẹlẹ̀ bẹ́yìn ṣe ń sọ̀rọ̀ tẹ́ mú níwá ẹ tún gba call ṣé mọ̀ pé gba call nínú call yẹn ẹ̀yin náà máa wọn kan tẹ́ ẹ gbọ́. But that is not the matter because I don't even want to talk about it. Ẹ̀yin náà mọ̀ wípé ẹ̀yin náà ṣe ń sọ̀rọ̀ ẹ ṣe máa sọ pé wọ́n ń kọwọ́ bọ ọpọlọ mú mi Dami at what age? Ẹ má dá gbogbo ṣe èmi àti Aburo Gbenga ṣọ̀rẹ́ o. Everybody look at me dáadáa. Mi ò lówó, mi ò dẹ̀ ń ṣẹ́rú owó, mi ò dẹ̀ ń léyàn kiri nítorí owó. In fact, mi ì lè torí owó ṣe nǹkan kan tó bá ti wà illegal. Mi ò dẹ̀ lè ti torí owó jẹrú anybody. Mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run grace ni kò ń ṣe pride o grace ni because tó bá lè ṣe nǹkan kan dáadáa don't see it as pé ọgbọ́n àbí decent àbí no grace ni. Àwọn tí wọ́n ń ṣe opposite temple yẹn wọn ò ní grace ni and then we don't know what is happening tomorrow. Àmọ́ kan tó làwọn máa jẹ́ we don't even know what God is preparing them for. Like Atesabod sọ nínú ọ̀rọ̀ wọn lọ́jọ́ kan pé wọ́n ti ní gbogbo àwọn fracas pé iná ni wọ́n lọ. You cannot judge anybody because ẹni tó ń ṣe fracas lẹ́ni ó lè jẹ́ oníwàásù lọ́la. That is why he said you don't know the anointed man of God, not the people that on the pulpit. Anointed man of God can be ẹni tó rẹ̀ tẹ́tí ẹ̀ lérò tẹ́tí ẹ̀ hate tọ́lọ́run ti anointed láti inú oyún. So I don't judge people. Ẹ kàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìkíní kan àwọn ẹbí èló ni wọ́n sọ nínú school fees àwọn ọmọ. That is àwọn nǹkan tí mo ń rí nìyẹn. Mi ò fẹ́ kẹ́ni ẹ má tàbá àwọn kankan bọ́ ẹbí Adébóyè lára. Mo dúró fún ẹbí Adébóyè. Ẹbí Adébóyè ò kì í ṣe àwa ní tiwa. Nígbà tí Káyọ̀dé àbúrò mi kú Ìdòwú ó dùn mí lẹ́ni pé Uncle Dudu Heritage pé wọ́n ti kú. Ó dùn mí because Sára bọ̀dá ẹ̀ lọ́nà ọ̀run èèyàn dáadáa ni wọ́n o. Nígbà tí Káyọ̀dé Adébóyè kú ni wọ́n release iṣẹ́ mo lọ sọ fún wọn pé kọjọ kan release ẹ̀. Why? It's because of the wife and the children. Gbogbo everything Káyọ̀dé aṣọ fún Dòwú ni wá kó
Ìdòwú ti wà nínú ilé ọkọ mi nsìn, èmi ń take care ọmọ Ìdòwú. Bẹ́ẹ̀ ni tọmọdò tó bá gbé ọmọ ẹ̀ wá síbí báyìí ọmọ ẹ̀ ò kì í fẹ́ lọ mọ́. Mo dẹ̀ ti sọ fún àwọn ọmọ tiwa wípé gbogbo ọmọ tí ayín bá bí o ẹ̀yin lẹ ní, you have to take care of them. Mo sọ fún Bíọ́dún àbúrò ọmọ Káyọ̀dé is now 22 or 21 or whatever. Bukky is going to 19. Then nígbà tí Uncle Dudu Heritage sọ pé kí n wá, mo mú Ìdòwú lẹ́yìn ni. Mo mú ìyàwó Káyọ̀dé lẹ́yìn, ó tẹ̀lé mi lọ. Mo dẹ̀ sọ fún wọn pé ẹ jọ̀ọ́, if you want to do anything about Káyọ̀dé, ìyàwó Káyọ̀dé lélẹ́yìí. Mo dẹ̀ wá sọ fún òun wípé tó bá ń fún ẹ ní anything o, máa rántí kó ṣe àkáǹtì fáwọn ọmọ ẹ o. Tó bá ti ń fún ẹ ní anything, kó wọ àwọn ọmọ ẹ kó máa wọbẹ̀. Èmi ni sọ̀rọ̀sọ̀rọ̀ tó ṣì wà nínú family ńgbà yẹn. Káyọ̀dé ti kú tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Ó ná bí lèmi ṣì kẹta. Kò ń ṣe ọmọdé lẹ́ni. Kálò náà ti wà láyé lẹ́ni. Ó náà ti fẹ́ máa sọ wípé ní ìwọ̀n ọdún báyìí ó náà máa 50. So tó bá jẹ́ wípé Uncle Dudu Heritage dàbí wọn ni tí wọ́n máa ń ta òkú, ṣe mọ̀ wípé ọ̀nà máa produce iṣẹ́ Káyọ̀dé, but torí pé ọmọ yẹn kú ní bọ̀dá yẹn ò ṣe produce iṣẹ́ yẹn. Gbogbo nǹkan tí wọ́n fi sílẹ̀ ò ní bàjẹ́. Àti Bímbọ́ṣìn àti ìyàwó tó wà nílé àti gbogbo àwọn ọmọ lágbára Ọlọ́run òkè lẹ́ máa lọ o, torí bàbá yín ò kì í ṣe olórí burúkú èèyàn. As I was saying, mi ò kì í gbàgbé ọ̀rọ̀, mi ò kì í ṣe ọ̀rẹ́ bọ̀dá Gbenga Adéwùsì, mi ò dẹ̀ ready láti dá nǹkan papọ̀ mọ́ yín pẹ̀lú yín forever nílé ayé mi. Mi ò ready láti dá nǹkan papọ̀ pẹ̀lú yín nílé ayé mi. Mo tún sọ kẹ́ lè máa rántí, because you are not a friend to our family, but mo send ẹ̀ inbox yín pé mo dáríjì yín. That is our family. Èmi ò mọ bí tí Dami ti rí fetish nínú family. Nígbà tí ò súnmọ́ family bàbá ẹ̀, báwo ló ṣe fẹ́ mọ irú èèyàn táwọn family bàbá ẹ̀ jẹ́? Kí ni reason? Mi ò lè dá nǹkan papọ̀ pẹ̀lú yín. Reason tí mo sọ bẹ́ẹ̀ ni wípé kí wọ́n má máa rò wípé bóyá ẹ jẹ́ ọ̀rẹ́ mi. Ẹrù tí àǹtí Àbíkẹ́ ẹ fẹ́ máa dàlé bọ̀dá Gbenga Adéwùsì lórí, kọ́ má dàlé bọ̀dá Gbenga Adéwùsì nìkan lórí. Kọ́ má dàlé wọn lórí. Torí bọ̀dá Gbenga Adéwùsì kò kọwọ́ bọ pọlọ ẹnì kankan. Kò tẹ̀ fi oògùn bá ẹnì kankan sọ̀rọ̀. Everybody, gbogbo wa pátápátá, we are on our right mind. Now, ìyẹn ti wá lọ. Wọ́n ní èlò la sọ nínú school fees wọn. Kò yẹ ká sọ kankan nínú school fees àwọn ọmọ Gbenga Adébóyè o. Ṣẹ́gun àti Ṣadé, Ọlọ́run ti ràn wá lọ́wọ́, wọ́n ti kọjá lọ sí London. Abiyamọ gidi nìyá Ṣẹ́gun. Àṣẹ sọ̀rọ̀ kan ni tó bá gbé family Adébóyè à kì í ṣèyàn ni. Ìyàwó tó ti kúrò ní tí òun àti Gbenga Adébóyè tó ti separate. Wọ́n sì ń ríra wọn tó separate. Kò ń ṣe tó bá ṣàwọn family mi ni wọ́n máa ti pé ó ṣe báyìí nígbà kan. Òun náà máa náwọn family ṣe báyìí nígbà kan. Òun náà lọ́mọ wọn ṣe báyìí nígbà kan. Ọ̀dọ̀ bàbá Sẹ̀sì ni lóyin ní kọ̀ọ̀lẹ̀ ti bá mi. Mi ò bá sọ anything kí bàbá máa bá mi gbàdúrà fún ni. Bí ìyá Dami náà bó bá pè mí tí mo bá wà lọ́dọ̀ bàbá tí máa ṣe nìyẹn. Upon everything, nobody is holding any grievance against them. Ẹ lọkọ̀ yẹn sílẹ̀. Okay, ṣé Dami àwádé máa ń gbé àwọn torí kó ti gbé ọ̀rọ̀ gbé family Gbenga Adébóyè sórí social media. Àwa kanlẹ̀kùn lémi máa ní mi ò ṣílẹ̀kùn fún nígbà torí mi ò dàrú. Àwọn ò ń ṣe bẹ́ẹ̀ yẹn àtẹ̀ òde hàn sínú. Bàbá àtẹ̀ ti sọ pé a gbọ́dọ̀ dáríjì everybody in the matter and in everything. Wọ́n ṣe kọ́ wa nìyẹn. So, ẹyọ kankan péré ni mo fẹ́ clear. Wọ́n á ní ẹyin, ó ṣe máa ní pé kí Dami má sọ̀rọ̀. Right ẹ̀ ló ń jà fún, kò jà fún right ẹ̀ o, torí Dami mọ everything. Dami was not a kid, and Dami is very very sensible. Orí ẹ̀ pé gan o. I am very proud of him. Torí ọpọlọ rẹ̀ pé mi ò mọ bóyá ń ṣe nínú education ẹ̀ o. Pé ẹyin, ṣáwọn family wọn máa tán bá ní pé wọ́n ti mọ̀yàn wọ́n máa padà. Ṣé bí ẹni tí wọ́n bá jẹ́ kán súnmọ́ ni. Èmi fúnra mi, èmi search fáwọn ọmọ yẹn like àwọn yòókù. Mo search fáwọn ọmọ yẹn lórí Facebook. And I added them as my friend. They removed us. Ṣé bí abita ti ń close nìyẹn? Now ó yá ẹ jẹ́ kí wá sọ secret kan. Níwájú Ọlọ́run àti èèyàn tí bá parọ́ kọ́ Ọlọ́run kó fìyà jẹ mí. Nígbà tí Igwe, ṣé mo fẹ́ rántí yí ẹ̀yẹn? Mi ò ń ṣolówó mo máa ń sọ fún yín o. Mi ò kí ń ṣolówó mo máa ń sọ fún yín. Mo wá make sure wípé mo fi 10,000 naira sílẹ̀. Mi ò tún tí kì í ṣolówó o. Mi ò tún tí wà okay bí mo ṣe wà lẹ́ni. Mo wá fi 10,000 naira pamọ́ wípé tó bá ti di ìgbà birthday Igwe pé mo máa ní pé kó send account number ẹ̀ sí mi. Mo ti di ọ̀rẹ́ kó tó dọjọ́ birthday ẹ̀ ó ti unfriend mi. Bóyá ó block mi ni. Àwọn ọmọ yẹn dẹ̀ ready. Dámilọ́lá okay. Dámilọ́lá gan máa ń dọ́gbọ́n pé bọ̀dá Fẹ́mi. Mọ́mì ẹ̀ ò mọ̀ yẹn tẹ́lẹ̀ but kó mọ̀ lẹ́ni. Torí máa sọ̀rọ̀ débẹ̀. Ó máa ń dọ́gbọ́n pé bọ̀dá Fẹ́mi tóun àti mọ́mì ẹ̀ bá dúró. Ó máa change ọ̀rọ̀.
ó lè sọ pé Fẹ́mi táwọn máa ní aṣọ wà òkè á wá lọ padà pè wọ́n létà á wá dọ́gbọ́n pè wọ́n á bá wọn sọ̀rọ̀. Ìyẹn ni wípé Dami gan fúnra rẹ̀ òun gangan fẹ́ wọ sínú ó fẹ́ wọ inú family kò dẹ̀ sẹ́ni tó lè ṣé nígbà tó bá wọn sọ̀rọ̀ ṣé wọ́n cut phone wọn lẹ́nu ni. So the only ibi tí mo ti fẹ́ kí Dami kó shut up ni wípé when Boda Femi himself was seeing Boda Gbenga's assets on YouTube, Boda Femi called Dami fúnra rẹ̀. Mo lè tó ẹni tó lè bí ẹ lọ́mọ, mo lè bí ẹ lọ́mọ tó bá yẹ pé bó ṣe ń bíyàn téèyàn ń dìde gbà lága lèèyàn bímọ ṣebí 29 yẹn mo lè bí ẹ lọ́mọ. Yeah, àwọn èèyàn bímọ at the age of 12, at the age of 14, at the age of 16, so mo lè bí ẹ lọ́mọ. Wọ́n pè ẹ́ náà Damilola Adeboye, my brother called you pé Dami ṣé ìwọ ló fi iṣẹ́ bàbá ẹ sí orí YouTube? You said no. Why are you now alleging your father's family? Ìwọ ló gbé wá sórí social media. Mo fẹ́ keep short ni, but mo rí pé bó ṣe ń lọ etí tó bá gbà lọ kì í gbà bọ̀. So and I want everybody to let it just die off like that. Ṣùgbọ́n tẹ́ bá sọ wípé fẹ́ lọ máa fún Ìyálájé ní wótòwótò, tẹ́ bá lọ fún ní wótòwótò, èmi ò ní sọ kankan mọ́ o. I will not say anything. I am not here to defend Adeboye's family. I am here to protect those children. Tẹ́ bá lọ fún Ìyálájé ní wótòwótò, mi ní lè kọ́ ọ̀bẹ mọ́ o. Èmi ni mo kọ́ ọ̀bẹ débi tó dé yẹn because ó insist pé ó máa sọ̀rọ̀. Otherwise kò bá má sọ nǹkan kan. Ó insist pé àkí má jẹ́ kọ́mọ yìí kó lọ ìgbà tó sọ statement kan fún mi pé ṣé mi ò mọ̀ pé tá bá fi sílẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn ó máa ṣìṣe, ó máa ṣìnà. Kí n jẹ́ kó òun bá sọ̀rọ̀ kó nǹkan tẹ̀ fi ẹ̀rù díẹ̀ sí lọ́kàn ni mo release ẹ̀. Pé okay, if you want to talk, òun ló kú gbọ́ rẹ̀ lọ sórí social media. Mi ò dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ sọ ìgbà tí mo dẹ̀ jọ́ ìdẹ̀mọ̀ kan rẹ́rìn ni. Mo ní ìyá Dami ẹ ti bínú tán. That was my comment. When some people now ká ní pé kò ṣe phone mo fi ṣe WhatsApp, òun ni mo fi ń ṣe show yìí ni. Mo ṣe ni mi ò bá fi hàn àǹtí yẹn kó rí pé àwọn èèyàn ló ń ṣe àì fún mi. Mi ò lọ abroad ni mo láwọn èèyàn bẹ́ẹ̀ tó pọ̀. Wàláì gbogbo update ni mo ní. Gbogbo Boda Gbenga Adeboye gbogbo update yín pátápátá ni mo ní. Tó bá yẹ pé mo fẹ́ máa fi yín jẹ màmá wá lójoojúmọ́ màmá update àwọn èèyàn lórí ọ̀rọ̀ yín ni. But kò kàn mí. Update mọ́mì Dami gbogbo ẹ̀ pátápátá lèmi ní. Tó bá yẹ pé mo fẹ́ máa fi jẹun màmá update ni for a very long time. Gbogbo update ni mo ní but kò kàn mí. Mo máa ń sọ wípé ikùn mi yìí ọ̀rọ̀ kún bẹ́ẹ̀ ṣùgbọ́n mi ò ní sọ. My fans want me to talk but I will not because if I begin to sọ̀rọ̀ again at my age mo tún ti ń gbé family mi yẹ rẹ̀ èrè wo ni mo fẹ́ jẹ́ ń bẹ̀. Now tí mo bá mú àṣírí tí mo ẹ̀ sọ pé ilé ìṣẹ̀lẹ̀ kíní kan tún ṣẹlẹ̀ kíní kan ẹjọ́ mo wá gba dollars mo dà sápò mo bẹ̀rẹ̀ sí ní dán mo bẹ̀rẹ̀ sí ní lówó. Ṣé àwọn tí mo sọ fún lórí social media yẹn ṣé wọ́n fẹ́ dájọ́ ni àbí wọ́n fẹ́ kí wọ́n fẹ́ ṣe fún wa ju pé wọ́n gbọ́ for fun ìròyìn adẹ̀tàn káàkiri. That's all. And I know my brother will not be happy in his grave. And if he will be happy, I don't know. Bóyá àwọn náà lọ́dẹ̀ threaten àwọn lawyer tí Dami sọ pé mọ́mí òun pé wọ́n threaten. Torí Holy Spirit can fight for us. Because when the whole scenario began, èmi pé Boda Gbenga Adeboye mo dẹ̀ sọ fún wọn owó Boda Gbenga ò ṣe dààmú owó. Tó bá dẹ̀ wọ́n kàn dààmú owó òróró ni nínú ẹran. Àwọn náà lè sọ̀rọ̀. Bóyá nígbà táwọn bá gbogbo àwọn èèyàn jà tàbí ìgbà tí wọ́n wọ inú ẹbí Adébóyè bóyá ìyàtọ̀ wà bí yàtọ̀ ò sí. Ọlọ́run di apostolic ló máa jà fún wa ni àyàfi mo túbọ̀ bàtà lẹ́lẹ́kan sí i tí ẹbí Adébóyè bá mú nǹkan kan mọ́ Ọlọ́run àyàfi tá bá mú nǹkan kan mọ́ Ọlọ́run àfi tí bàbá wa bá sí wa ní gbẹ́rẹ́ fúnra rẹ̀ rí mo sí gbẹ́rẹ́ rí o lọ́dọ̀ Boda Gbenga mo sí gbẹ́rẹ́ rí lọ́dọ̀ Boda Gbenga ṣùgbọ́n tí bàbá wa bá fi ojú wa mọ ewé àti egbò rí òun ní tàbí tó bá jẹ́ pé ìyá mi nígbà tí wọ́n tó dúró lé lọ́rùn wípé kó wá gbàjẹ́ lóko àgbọ̀n tó bá gbà tó fi bá tọmọ ọlọ́mọ jẹ́ ní gbogbo ẹni tó bá lọ́wọ́ nínú setback àti ìgbésí ayé Boda Gbenga bọ́n ṣe kú yẹn níwọ̀n ní jẹyà kan tó kúrò láyé ta ló ń bá wọn fà á. Now let me give you a secret. Damilola, if you are watching me because mo ti ń kọjá àyè mi gan ohun tí mo fẹ́ sọ gan mi ò tí ì sọ okay mo ti sọ Boda Femi asked you ṣé o mọ̀ nípa iṣẹ́ bàbá ẹ̀ tó wà lórí YouTube you said no. Nígbà tí mo wá rí kinní yẹn èmi náà wá lọ ń Google ẹ̀ pé okay ṣé wọ́n ń jẹ́ iṣẹ́ Boda Gbenga lóòótọ́ ni mo pe Boda Femi ní àbí kí ló kàn wọ́n sísà mi ò tẹ̀ ráyè títí ẹ̀ tíṣà ní gbogbo tàwọn Káyọ̀dé ti kú so mo wá lọ Google ẹ̀ kí n tiẹ̀ wò bóyá mo máa rí orúkọ ẹni tó ń fi
in fact mo ti kọ kókó dùn mí tí ò ṣe kinní tó jẹ́ pé kinní náà ni mo fi ṣe tí mi ti ṣe sínú another phone. Mo ti kọ write up tí máa gbé síta sílẹ̀ wípé this person is wrongly eating Gbenga Adeboye sweat. Mo ti kọ síbẹ̀, but ìgbà tí mo kọ̀ wá rò wípé well why fighting nígbà tí ọmọ bọ̀dá Gbenga gan tẹ̀ tí allege family wípé àwa là ń jẹ ogún wọn, then jẹ́ kí ó lọ kó kú pé lọ́ọ̀yà kí wọ́n kúkú lọ sílé adájọ́ kí social media ó kú máa bá wọn gbé káàkiri kó bá kúkú lè bóyá kan tó ti kú ló fẹ́ juwú jáde. Èmi ò mọ̀, èmi ò ní nọ́mbà dá mi lọ́wọ́ o, bọ̀dá Fẹ́mi ló pè o. And láti ìgbà tí bọ̀dá Gbenga ti kú, mọ́mí Dami tried to get back to our family just last year when it was 18 years. Àǹtí Àbíkẹ́ ṣe ń gbọ́ wọ́n ní ẹ pé ṣebí èèyàn náà lọ pé family tí ò bá lọ béèrè àwọn ọmọ yẹn olórí burúkú ni wọ́n. Please don't curse my family. You know I'm not a fracker, I'm not a blogger, but I can be wild on anybody. Ìlú òyìnbó lẹ́yìn wà ilẹ̀ sọ̀rọ̀ ẹni àwọn Nàìjíríà lèmi wà. Èmi ò ń báyàn jà o, mi ò dẹ̀ ní jà. In fact, I will not fight you, and I'm not even ready to fight you because Ọlọ́run, I love you so much because you're so beautiful. Ẹ dẹ̀ máa ń sọ nǹkan tó wà sensible. But ẹ̀yin lẹ ní pé ó yẹ kí alájẹ kó lọ máa wádìí. Ìwádìí mélòó lẹ́yìn ṣe kẹ́yìn tó máa bọ̀ níta fún ẹbí Adébóyè. Tẹ́ ní ó yẹ ká lọ máa béèrè pé ẹ̀yin ọmọ báwo lẹ ṣe ń ṣe o, báwo lẹ ṣe ń ṣe o. Àmọ́ bí Ṣẹ́gun àti Ṣadé ṣe ń ṣe now because yáṣe ẹ̀ Ọláwùnmí ò ní Adébóyè kò fi family wa sílẹ̀. We just called this afternoon and I told her wípé mo máa pè padà tí mo bá délé network ló ń ṣe rádaràda. Nínú gúrùpù mi friends in the house ìyá Ṣẹ́gun wà ń bẹ̀. Tí mọ́mí Dami náà bá sọ wípé ókè o bóyá Ṣeun náà fẹ́ pè mí ni bóyá ti Ṣeun ni ó yá báwo ni ẹ tẹ̀ pọ̀ ọjọ́ mẹ́ta má ti add ìyá Dami kí ni wọ́n fi ń ṣe. Ṣé rí nǹkan tó bàjẹ́ yẹn tọlọ́run ni gbogbo ẹni tó lọ́wọ́ ń bẹ̀ iṣẹ́ Ọlọ́run ni wọ́n bàjẹ́. That's my belief. Can I give you a secret? Let me give you a secret. You know I said I have a lot of things in me. Mi ò ní sọ secret ẹlòmíì o. Nígbà tí bọ̀dá Gbenga kú ọ̀nà méjì ni. Kọ́lọ́run kó fi ọ̀run kẹ́ bọ̀dá Sọjí Adétókùn. Àwọn ni àwọn olórìṣà yẹn ni wọ́n consult. Wọ́n mú picture bọ̀dá Gbenga torí àǹtí yẹn sọ pé kidney problem ló pa bọ̀dá Gbenga. Ara àwọn nǹkan tí mo ṣe jáde nìyẹn. Don't spoil my brother. Kidney problem kankan ò pa wọ́n. There was nothing like kidney problem. Àwọn kan sọ pé mo ti kú ni. Ìgbà ẹni bọ̀dá kí lórúkọ bọ̀dá náà kí lórúkọ olóyire bọ̀dá yìí ọ̀rẹ́ Uncle Phil. Náà ní bàbá àwọn máa ń fi ògógóró yọ ẹnu láràárọ̀ kan kò dẹ̀ ṣe ọtí mélòó ni Gbenga Adébóyè mú wọn síra nígbà tó jẹ́ wípé ẹni tó bá ti náìsì jù gbogbo nǹkan tó bá ti ṣe náà orí ẹ̀ ló máa padà dàrí lórí. Bẹ́ẹ̀ bá rọtí 20,000 naira mélòó ló mu nínú ẹ̀. And kò sígbà tó mu ọtí náà torí rẹ̀ pé ó mọ nǹkan tó ń ṣe lẹ́dẹ̀ sọ̀rọ̀ bí ìgbà tó yẹ pé ọtí ló mu láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Ẹni tó mu sìgá gangan kidney problem ò tí ì pa. Kí ọtí mélòó náà mu tó le tó bẹ́ẹ̀. Bọ̀dá máa mu tí ó máa mu ẹ̀dẹ̀ sọ́ọ̀bù ìgbà tó yẹ pé ọtí ló pa wọ́n. Ṣé òun nìkan ló ń ṣe fàájì ni? Kidney problem ò pa ẹ̀gbọ́n ti tèmi o. Ẹ má tún sọ bọ́ ìmọ̀ láéláé torí you were not there, you don't even know anything. Ẹ rántí orúkọ Gbenga Adéwùsì gẹ, ẹ rántí orúkọ Lára gan ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ family Adébóyè. Wá sórí péjì mi ẹ rántí orúkọ mi ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ family Adébóyè. Kí lẹ mọ̀ nípa wa? Kí lẹ mọ̀ nípa nǹkan tá go through? Torí àwọn kan tó fẹ́ máa bá mi sọ̀rọ̀ nígbà yẹn èmi ti sọ fún wọn wípé gbogbo àwọn tó fi wá sínú paint Ọlọ́run á kàn fún wọn nínú family wọn ní ẹyọ kọ̀ọ̀kan péré ẹyọ kọ̀ọ̀kan irú wọn. Then they will know what we feel. Do you know how I felt when my father at his age started crying? That you now come on social media and be saying what you don't know. Please, don't indict my family. You know you never saw me in this mood. Don't indict my family. Tẹ́ bá burú, mo burú gan o. I can talk and I don't fear anybody. Ẹ má kí ọwọ́ sí mi lẹ́nu. Ẹ fi family Adébóyè sílẹ̀ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má gbé wá sórí social media. Ẹ má spread ogun wa. Ogun títí wa nìyẹn oníkálùkù ló dẹ̀ lógun títí ẹ̀. Kóníkálùkù ló máa rán ogun títí ẹ̀. Ọwọ́ Dámilọ́lá ti tẹ̀kù dání. Ó fẹ́ bèrè kú tó pa bàbá ẹ̀. But it is better for her to not to. It is better for her not to. Ó lọ gbé nǹkan sórí page lórí Instagram. And you are saying what? Do you know how many people saw it? They saw it in Nigeria, they saw it in abroad, they saw it in France. Wọ́n send ẹ̀ sí mi láti France. Wọ́n send ẹ̀ sí mi láti America. Wọ́n send ẹ̀ sí mi ní Nigeria. What are you talking about?
because mo believe we pé ká kàn feel like anybody tó bá fẹ́ máa gbé kàn máa gbé kàn tó bá believe nípa Adeboye kan believe ẹ̀ pé mi ò lè máa bá Dámilọ́lá máa tàkúrọ̀sọ but when I now assess her age mo rí pé ó ti dàgbà because tó bá wá tèmi náà bá sọ̀rọ̀ ó lè fèsì mi ó lè lóhun máa nà mí ó ti dàgbà náà ṣé nǹkan tó yẹ kó kàn lọ́rọ̀ ẹ̀ nìyẹn n tó yẹ kó kàn lọ́rọ̀ ẹ̀ kọ́ nìyẹn mi ò ní sọ tó yẹ kó kàn lọ́rọ̀ ẹ̀ níbi ìbàyí tó rọ́ ọmọ mi ni that is not n tó yẹ kó kàn lọ́rọ̀ ẹ̀ òun fún ara ẹ̀ gan kò yẹ kó máa lé legacy bàbá ẹ̀ kiri I was so ashamed the day I saw her video mo send ẹ̀ sí bàbá ọmọ of London báwo ni Dámilọ́lá ṣe máa tọrọ iṣẹ́ bàbá ẹ̀ lórí social media ẹ wá ń sọ wípé kí ni àwọn family Adeboye wípé ṣọ́ béèrè báwo ló ṣe lọ sí school kí ló kàn wá ẹjọ́ bàbá wọn ti ṣeṣẹ́ sílẹ̀ tó máa jẹ́ ṣe rò pé àmèsì ọ̀rọ̀ ni Ọ̀yọ́ ni wákà tó di Ọ̀ṣun Ọ̀yọ́ mèsì anybody can come out for me I will not even say anything I will just keep silent mo ti ṣe tèmi tó bá wù yín ẹ̀yẹ bá wọn tán ẹ̀yẹ bá wọn tán ṣe mọ̀ wípé àwọn dispensation tá a wà yìí they don't know anything ṣe rí bó ti die down tó bá wù òun fúnra rẹ̀ ló lọ wú jáde nǹkan tí fún mi sọ yẹn ló yẹ kó ṣe ó yẹ kó ọkọ lọ béèrè nílé ṣé kí n ṣe èmi rò wípé bá ṣe ń lọ yẹn ó yẹ ká wá ìfẹ́ yẹn padà ká gbójú kúrò nínú gbogbo anything tó bá ṣẹlẹ̀ kó ní kálukú pa gbogbo ẹ̀rẹ́ ká wá dúró de ìdájọ́ Ọlọ́run tí dá mi fẹ́ yẹn torí lágbára Ọlọ́run ìdájọ́ Ọlọ́run tó béèrè yẹn Ọlọ́run máa mú wá lágbára Ọlọ́run ìdájọ́ Ọlọ́run tó béèrè yẹn Ọlọ́run máa wu ọlá ọkàn tó fi kọ́ ìdájọ́ Ọlọ́run yẹn máa wá bó ṣe kọ́ yẹn torí kò kí ń ṣe ọmọ kékeré mọ́ ẹ wá ní ẹ̀wọ̀n wọn Bọ̀dá Gbenga ti ṣe iṣẹ́ tí àwọn ọmọ wọn máa jẹ sílẹ̀ gbogbo ẹnikẹ́ni ṣàmọ̀ pé mi ò ń ṣépè ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó gbẹ́sẹ̀ lé iṣẹ́ Bọ̀dá Gbenga tó ń jẹ́ lábẹ́lẹ̀ ẹni ẹlẹ́ni ló máa jẹ́ṣẹ́ lágbára Ọlọ́run Olódùmarè tó ṣílẹ̀kùn ní tó dẹ̀ tún tì í lọ yìí mo dúró nínú ẹ̀jẹ̀ Jésù mo fẹ̀yìntì àgbélébù gbogbo ẹni tó ń jẹ iṣẹ́ Bọ̀dá Gbenga tó bá wà nínú wọn drop ẹ̀ jẹ́ kó waste tó bá yẹ pé wọn ló wà lórí YouTube tó lọ ń jẹ iṣẹ́ wọn fílẹ̀ gbogbo ẹni tó ń jẹ iṣẹ́ Bọ̀dá Gbenga àtẹni tó jẹ́ kí iṣẹ́ Bọ̀dá Gbenga ó dà báyìí ẹni ẹlẹ́ni ló máa jẹ iṣẹ́ yín because we kept silent you think we are mad it is because we are Christians ó ní àwọn ibi tó yẹ kó ti máa bá Kristẹni and not about me tó yẹ pé máa bọ́ sórí máa bọ́ síta màmá sọ̀rọ̀ màmá mú àwọn èèyàn wá sí ọ̀dọ̀ Ọlọ́run tàbí màmá reset nǹkan táwọn èèyàn ṣe tí ò dáa wọn ò gbọ́dọ̀ bá mi nídìí ẹ̀ èmi náà ní ìdówó èmi náà lè ṣe monetization èmi náà lè ṣe fraka tó yẹ pé wọ́n á máa dábò mi kò ní mìmí rárá ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ sí bẹ̀ ẹ wá ní kìíní no nobody was hypnotized right sí Dami ní láti jà Dami Àbíkẹ́ ọmọ dáadáa ọmọ olóríire ògo ìdílé tó bá fẹ́ jà ìwọ jà ìwọ pé lọ́yà ìwọ jà wọ́n ní kó káwọn ẹbí bàbá ẹ̀ lọ sí police station ìwọ tètè kó wa lọ ṣé o mọ̀ yìí pé nígbà tán kó wa lọ sí Eléwéran lọ́jọ́ sọ́lá àwàlà èmi àti Ṣẹ́gun Àdìsọ́lá fẹ́ Iku Gbenga Adeboye gbé ṣé o mọ̀ pé mo lọ ìwọ kéré ń gbà yẹn ò lè mọ nǹkan tá a bá bọ̀ ṣùgbọ́n mo mọ̀ wípé ó rẹ lọ́yà tán mú lọ èmi ò ní lọ́yà ṣùgbọ́n ó rẹ̀ nítorí pé olódodo máa láyà bí kìnìún questions méjì péré ni mo béèrè lọ́wọ́ bọ̀dá lọ́yà yẹn tó fi rẹ̀ just don't let me talk questions méjì péré ni mo béèrè lọ́wọ́ ẹ̀ tó fi rẹ̀ ASP wọ́n ní kí n lọ read the law so please leave us alone that's our problem gbogbo family pátápátá ló ní problem ẹ má bá wa dá sí i fún mi lè sọ̀rọ̀ family wa ni ìyálájé adájọ́ yẹn family wa ni ọ̀rẹ́ mi ni èèyàn máa ń di èrò America by birth or by bó ti pẹ́ or by anything so ọ̀rẹ́ mi ni and he is faithful to me I'm faithful to him ẹ mọ̀ bí tá a ti ń bọ̀ ẹ dẹ̀ mọ̀ bó ṣe rìn tó nínú ẹbí Adébóyè ọ̀rẹ́ mi ni Fúnmiláyọ̀ Ìyálájé Tanímọ̀lá ọ̀rẹ́ mi ni àbúrò mi ni ọ̀rẹ́ mi ni Fúnmiláyọ̀ Adémilúwà àwọn méjèèjì yẹn àti Táíwò Dọ́àtì so tí Ìyálájé bá ń sọ̀rọ̀ ẹ má sọ pé ẹ fẹ́ fún ní wótòwótò don't force her to talk torí if you force her to talk I will not say anything ẹ wo ìjà tẹ́ jà fún Fọlá ẹ lè jà nínú family tiwa o torí kò ní pé because mo sọ fún Bọ̀dá Gbenga Adéwùsì náà nígbà yẹn pé ẹ fi family wa lẹ̀ ọ̀tọ̀ lórìn làwa ọmọ Ọlọ́run ni wọ́n fi wá lẹ̀ wọn ò dẹ̀ fi wá lẹ̀
wọn bá dẹ̀ ti fi wá sílẹ̀. wọ́n lọ sọ pé family Adeboye nice ẹni kan come off it jọ. ṣe rí ìyàwó tó bá sọ̀rọ̀ wa ní burúkú òun ni ò dá ìyẹ̀wò dáadáa. ìyàwó tó bá sọ̀rọ̀ tiwa ní burúkú òun ni ò dá. ẹ ti rí family tí ìyàwó mú tó bú láti ilẹ̀ dókè tó dẹ̀ ń wòran tó tún dọjọ́ kejì tó tún lọ pé káàárọ̀ wàjíkẹ́ ẹ̀yin lè ṣerú ẹ̀ ni ẹ lè ṣerú ẹ̀. èmi ṣe fún mọ́mì dámì dáadáa èmi àti mọ́mì dámì ò jà nígbà tí mọ́mì dámì ń bẹ́ mi òdì àjàrí mi ò dẹ̀ ní sọ nǹkan tó fà bí kò sọ padà sọ fún mi. ṣẹ́yìn lè ṣerú ẹ̀ ni tó bá jẹ́ wípé family Adébóyè ò dá ẹ rò pé mọ́mì dámì àtàwọn ọmọ yẹn ṣì máa wà nínú ilé bọ̀dá Gbénga. ṣé ẹ mọye calls tí mo ti gbà ṣé ẹ mọye calls àwọn ẹ̀gbọ́n mi ti gbà pé ṣé bẹ́ẹ̀ náà ni láró wa máa gbé ẹ̀ lélẹ̀ wọn jáde. Do you know what I replied them with? mo ní òkè kátẹ̀ wá sọ wípé lára wá jẹ́ èèyàn burúkú gbogbo ẹrù pátápátá orí lára ló wà akamọ lọ́wọ́ àṣẹlẹ̀ àṣẹ gbogbo ẹ̀rí dúró tì. àwọn ọmọ yẹn tó wá jẹ́ ọmọ Gbénga Adébóyè sórí street nìkan lọ máa gbé nígbà tó bá lé lára jáde. ẹ̀yin ẹ tẹ̀ lóhun jáde àwọn ọmọ ìyàwó àlùlé bó ṣe àwọn ọmọ yẹn máa tọ́jú ara wọn. táwọn ọmọ yẹn bá wá dàgbà tó bá wá gbọ́ pé family bàbá wọn lé wọn jáde ẹjọ́ ẹni tí ó bá mi sọ̀rọ̀ nígbà yẹn tí mo fún nírò èsì yẹn can comment under this show. tó bá wá gbọ́ pé family bàbá wọn lé wọn jáde mo ní kí ni èrò wọn ti máa jẹ́ sí wa. tá a bá wá lé wọn jáde ṣafẹ́ fi bẹ̀ rẹ́ǹtì ni àbí dáàdì mi ló fẹ́ gbé bẹ̀ àbí mọ́mì mi ló fẹ́ gbé bẹ̀ àbí àwa la fẹ́ lọ máa gbé bẹ̀ ilé máa useless o. lọ́ní irú family yín yìí àgọ́ o. ọjọ́ tí mo sọ lánàá yẹn ló dé yìí o. ṣe rí pé àwọn ọmọ yẹn ti dàgbà ń sìn ṣe rí pé wọ́n ti dàgbà ń sìn ohun tí wọ́n máa trace ò lè pọ̀ tó fi máa sọ pé family bàbá àwọn burú ohun tó máa trace ò lè pọ̀. lájọ́ ta ti sin bọ̀dá Gbénga mi ò débẹ̀ ń o mi ò débẹ̀ because ẹni tó bá wà nínú ilé ló máa sọ wípé welcome. So if you are not welcome in my house what are you looking for? ṣẹ́rí madness in Nigeria sin I don't know ẹyin adẹ́kú ẹdẹ́yin rẹ̀ nù ẹyin kìnnìkan that shall not touch my anointing. gbogbo àwọn nǹkan wọ́n sí ò ní ìtumọ̀ yẹn ẹ máa da gbogbo àwọn nǹkan tó wà ń bẹ̀ nù ẹ wá rẹ́ torí ẹ̀bí omi gàrí. They don't do like that. They don't do like that. I pray all ní ojoojúmọ́ Ọlọ́run ló lè ṣẹlẹ́rìí mi. When I pray máa sọ pé ìdílé sísà ìdílé bọ̀dá Gbénga ìdílé kìnnìkan I pray for them all round. eléyìí tí ò bá ń ṣe ìdílé bọ̀dá Gbénga Ọlọ́run máa yọ kúrò nínú àdúrà ti tèmi tàbí ẹni tó bá bẹ́ẹ̀gì fún wọn Ọlọ́run á yọ kúrò nínú àdúrà mi á yọ ẹni tó bá bẹ́ẹ̀gì fún bọ̀dá Gbénga kúrò nínú àdúrà mi tí mo bá ṣèṣì mú mọ́ kí lẹ mí ẹ wá mọ kankan ẹ rí ọ̀rọ̀ torí pé tirẹ nìkan tó sọ̀rọ̀ ẹ wá ń rí ọ̀rọ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ wá tún wá ń kó gbẹbí Adébóyè ẹni kó ẹ bá ti rọra ta sí ẹni tó sọ̀rọ̀ kí lẹ mú tẹbí Adébóyè mọ fún kí ló kàn wá. ẹni ọmọ yẹn ó ní right láti béèrè ẹ kọ́kọ́ béèrè náà pé bo ni legacy bàbá rẹ̀ tó ń béèrè yẹn ẹ kọ́kọ́ béèrè pé bo ló wà nígbà tí èkú dà tó dé ọwọ́ rẹ̀ tó fẹ́ béèrè ikú tó pa bàbá rẹ̀ ẹ ṣe ní kó lọ sí ọ̀ọ̀dẹ̀ ibi tí ẹ̀jẹ̀ bàbá rẹ̀ wà kó lọ béèrè ń bẹ̀. ibi tó ti ń béèrè yẹn gan is even wrong. She has my brother's number ó máa ń yọ wọn pè hello bóyá dádì ló máa pè wọ́n ní bóyá ọ̀nkú ni. iṣẹ́ dádì mi mò ń rí lórí YouTube o ta ló gbé síbẹ̀ nínú wàṣẹ́ àti ṣeun ni àbí àbí kinní kan wọ́n á dẹ̀ wá rán létí pé ṣèbí mo pè é nígbà yẹn wípé ta ló gbé ṣe dádì yín sórí YouTube pé olóòmọ́ ayé tẹ̀ ti di ayé ọ̀làjú nígbà tọmọ mi lọ ń béèrè wípé ẹni tó bá lórin bàbá òun kó sẹ̀dẹ̀ mo ń sọ fún bàbá ọmọ pé ṣé ọmọ yóò máa dójú tì í báyìí because ó yẹ kó lọ gan kó lọ ra àwọn plate yẹn you can buy it dami ra àwọn plate yẹn kò sí master copy àwọn plate yẹn náà lọ fi ṣe master copy ìwọ náà lọ upload ẹ sórí YouTube ẹ iṣẹ́ bọ̀dá Gbénga ò sú àwọn èèyàn upload ẹ ìwọ ẹni yẹn ti ń jẹun lọ o ó ti ń jẹun lọ then wọ́n ní kí Gbénga Adéwùsì kó wá release iṣẹ́ bọ̀dá Gbénga fún mọ́mì dámì no tó bá release ẹ̀ fún wọn we will not talk o because àwọn náà kó fún wọn kò ṣe àwọn nìkan ní bọ̀dá Gbénga bí but tó tẹ̀lé release ẹ̀ fún wọn because àwọn tó àkọ́kọ́ yẹn wọn tẹ̀ ní ìdẹ̀ ṣé rí pé gbogbo nǹkan tó jẹ́ ti bọ̀dá Gbénga ọ̀dọ̀ wọn ló wà when bọ̀dá Gbénga died fúnra ara bàbá ọmọ of London ló ń kó owó wá láti London wá ẹnì kankan ò gbá nínú family wo ló lè ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀yin tẹ̀ ń dájọ́ gan tẹ́ ẹ máa rí owó tẹ́ máa rí dollars tẹ́ ẹ̀dẹ̀ kì í ṣolówó ní family yín torí mọ́mí dámì gan
tó ti wá social media pé family ọkọ wọn ò ṣolówó and she knows that we are not rich kó tó wá fẹ́ Gbenga Adeboye. So ta ni nínú yín tí ó wá máa rí owó báyìí tí ò ní yọ kankan níbẹ̀ tá lè lọ kó fún ìyàwó olóògbé pẹ̀lú gbogbo yàmàyàmà tá à ń sọ nígbà yẹn a dẹ̀ ṣì ń ṣe yẹn ṣẹ́yìn lè ṣe ni ṣe lè ṣe àǹtí Àbíkẹ́ ṣé ẹ̀yin gangan lè ṣe nínú family yín you don't know what happened. Irú ìyálájẹ́ tó sọ̀rọ̀ yẹn ẹ bá ti pè é mo dẹ̀ rí ṣó kan ṣó yẹ kẹ́ ẹ sọ báyìí ṣó yẹ kẹ́ ẹ sọ báyìí kẹ́ ẹ tún gba ọ̀rọ̀ díẹ̀ lọ́dọ̀ ẹ̀ kó náà tún wá ní ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà ṣe ń dúró èmi ò ní tú pẹ́tẹ́pẹ́tẹ́ ọ̀rọ̀ náà. You know when I was recently interviewed mo cover gbogbo ibẹ̀ yẹn ni ó yẹ kínú mi máa dùn ní pé Ọlọ́run tún ti ṣe òun àṣírí tún ti fẹ́ tú àṣírí wèrè wo ẹ̀dẹ̀ wá bọ́ síbẹ̀ yẹn ẹ̀dẹ̀ wá lọ ń bú wa ẹ má kí family ti tèmi fún nǹkan tí Fúnmi gò sọ ẹ̀yin lẹ lọ ń sọ bó sọ wípé Lára ló pa Gbenga Adeboye ibo ló ti sọ kò sọ náà mo wà pẹ̀lú ẹ̀ throughout ni torí mi kàn fi ṣe yẹ̀yẹ́ ni mo wà pẹ̀lú ẹ̀ throughout ẹ̀yin lẹ jẹ́ kí n get serious so please àwọn ò lè dá sí owó school àwọn ọmọ Gbenga Adeboye mo gbàdúrà fún wọn kan great tó bá great lọ́jọ́ ọ̀la kan fi tọ́jú ìyá wọn àtara wọn Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ kó dẹni ẹ̀yìn bàbá wọn níṣẹ́ ńlẹ̀ tó ti tọ́jú wọn màá tún wá pa bùkátà mi tì màá tún wá máa strive bí mo ṣe ń ṣe wàhálà tí mò ń jìyà yìí tí mo rí ibi tó wó gidi wà tó ń invite mi pé owó rẹ̀ wá gbà tí mi ò lọ́bẹ̀ tí mo rí mi ò lè ṣe nǹkan tó máa against ọkàn Ọlọ́run tí mò ń strive tó yẹ pé nǹkan tí mò ń rí díẹ̀díẹ̀ náà ni mò ń manage nílé ayé mi tí mi ò dẹ̀ live fake life màá tún wá máa kó fún wọn nígbà tí bàbá wọn ti ṣe ṣẹlẹ̀ tó yẹ kán jẹ tó fi gbogbo ògùn ojú Bọ̀dá Gbenga gba mọ́tò 700,000 naira ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín gidi gan ni o ẹ ṣọ́ra yín gidi gan ni ẹ̀yin lè kó gbogbo iṣẹ́ sílẹ̀ kẹ́kọ̀ọ́ wá gbọ́ wípé ẹ̀gbọ́n yín yẹn oyè báyìí ni wọ́n fi gbogbo iṣẹ́ ayé ẹ̀gbà ẹnìkan fẹ́ ṣe iṣẹ́ ẹnìkan fẹ́ kí Bọ̀dá Gbenga release iṣẹ́ fóun ní Ògùnpa mo sọ fún Bọ̀dá Gbenga wọ́n ní kókó 2 million naira wá káwọn ṣe fún gbogbo iṣẹ́ ayé Bọ̀dá Gbenga wá jẹ́ 700,000 naira ẹni ẹlẹ́ni wá jẹṣẹ́ wọn ẹni ẹlẹ́ni ni ó jẹṣẹ́ wọn gbogbo àwọn tí wọ́n bá lọ́wọ́ nínú ẹ̀ ẹni ẹlẹ́ni ló máa jẹṣẹ́ wọn wọn ò ní jẹṣẹ́ wọn wọ́n á máa ṣe báyìí wọ́n máa jábọ́ ni torí wípé èpè yẹn làwọn ti ṣe sínú ayé Bọ̀dá Gbenga báyìí á wá gbéra á wá lọ sọlẹ̀ nínú ayé wọn that is not a cause it is repercussion bẹ́ẹ̀ ni repercussion ni you make me angry and I'm seriously angry ẹ wá ní àwọn family tí wọn ò béèrè ọmọ náà olórí burúkú ni wọ́n come out for me I will not even say anything any longer but I love you. ẹ tí ní bẹ̀rẹ̀ show ẹ ti máa bẹ̀rẹ̀ pé ẹ tí ní bẹ̀rẹ̀ show ẹ ti máa bẹ̀rẹ̀ pé ẹ tí ní bẹ̀rẹ̀ show ẹ ti máa bẹ̀rẹ̀ pé ẹ tí ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ti máa bú èèyàn ẹ tí ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ti máa ta síyàn tẹ́ ẹ bá dẹ̀ lè stop ẹ I don't care but please don't direct it to my family. gbogbo àṣírí ti tèmi tẹ́ ẹ bá mẹ́ẹ̀ máa bá mi tú síta dáadáa torí bí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ó ti di wípé ogun wípé ó ṣe báyìí gbà kan ó ṣe báyìí gbà kan you have your past. gbogbo àṣírí tẹ́ bá mọ̀ nípa mi ẹ máa tú èmi àti yóò kì í ṣọ̀rẹ́ ẹ máa pe gbogbo àwọn èèyàn tó bá mọ̀ mí ẹ máa béèrè àṣírí mi lọ́wọ́ wọn ẹ tètè ya máa fi ṣe show torí gbogbo wa là kì í fẹ́ correction I'm only correcting you next time you call someone that is closer to that story and you make your research then ẹ̀yin náà máa ní fact láti present ẹ mọ̀ pé bá a ṣe ń wá sórí social media bá a ṣe ń wá sórí rédíò ẹ mọ̀ pé a gbọ́dọ̀ máa ṣe nǹkan tó yẹ pé àwọn ó máa wà unquestionable that is why tó fi jẹ́ wípé when I present my program and anybody bring out any question tó bá antagonize màá fún wọn ní answer tó máa deep ẹni yà tún sọ fún mi pé mo ṣe ni because iṣẹ́ mi ni mo gbọ́dọ̀ máa wò bí mo ṣe ń kọ script mi yẹn pé tó bá béèrè question yìí kí ni mo máa fi dáhùn ẹlòmíì máa ń believe pé bóyá ṣe ni mi ò gbà tẹlòmíì no mo ti ní answer sílẹ̀ fún torí iṣẹ́ mi ni ìdí iṣẹ́ ni ládẹ̀ tí mo ní lọ́lẹ̀ mi ò lè kọ́ engineer tí bá sọ fún engineer pé nǹkan tó ṣe níbẹ̀ yẹn wrong á ní kí n máa wò ìgbà tó bá parí ẹ̀tàn máa rí pé kò wrong iṣẹ́ mi ni sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí mo dẹ̀ kọ́ṣẹ́ Gboyega Lawal lọ̀gá mi kí n dẹ̀ tó di ọmọọṣẹ́ Gboyega Lawal ni mo ti ń tẹ̀lé Gbenga Adeboye even iṣẹ́ Gbenga Adeboye yẹn gan mo ní right láti gbé sí YouTube mo ní right láti jẹ copyright yẹn torí àwa la ṣe iṣẹ́ yẹn sílẹ̀ àdẹ̀ gbowó lọ́wọ́ Gbenga Adeboye ó ń lò wá ni gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ àdẹ̀ feel pains torí ẹ̀gbọ́n wa ni so ní gbogbo ayé PhD B2 dùgbẹ̀dùgbẹ̀já ẹ̀yìn Jacob school ẹ̀yìn bòsí nepa ẹ̀kọ́ tó de research ẹ̀yìn gbogbo thriller
ayé exposure adẹ̀ tí wọ́n ti ṣe exposure tán kí mọ́mí dá mi tó dé kán tó jọ lọ sí London. So mo ní right láti jẹ́ṣẹ́ Bọ̀dá Gbenga because nígbà tí lọ́ọ̀yà yẹn tán bá mi sọ rọ́dọ̀rọ̀dán mo wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé fan kọjú sí mi. Mo wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé Gbenga Adeboye gẹ́gẹ́ bí ẹni tí ó ń tọ́jú ẹbí ó gbọ́dọ̀ máa tọ́jú bàbá ẹ̀ nínú òfin ẹ lọ béèrè wò ó gbọ́dọ̀ máa tọ́jú ìyá ẹ̀ nínú òfin ó dẹ̀ ń tọ́jú wọn tó bá wá kú tí ò kọ will wọ́n gbọ́dọ̀ fún bàbá ẹ̀ ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ fún ìyá ẹ̀ ń bẹ̀ àwọn àbúrò àti àwọn ẹ̀gbọ́n tó ń tọ́jú tó like wọ́n gbọ́dọ̀ fún wọn bẹ̀. Then if mọ́mí Ṣẹ́gun tí wọn bá mú wọn lọ sí kóòtù tí wọn mú lọ sí kinní tí wọn torí ìgbà tí Bọ̀dá Gbenga ṣe wedding pẹ̀lú mọ́mí Dami gan none of the family knows àmọ́ ìgbà tán lọ sí kóòtù tán dé kó wá jẹ́ pé ìyá Ṣẹ́gun ò wá ṣe wedding àwọn ọmọ tí Gbenga Adeboye ń tọ́jú they are legal children because ó ń tọ́jú wọn kò kọ̀ wọ́n ó ń sọ school fees wọn ń raṣọ fún wọn lóúnjẹ and he loved them mo ló yẹ kán gbà nínú ogún. Mo wá béèrè lọ́wọ́ lọ́ọ̀yà yẹn pé tó bá jẹ́ ìwọ ni Bọ̀dá Fẹ́mi because nǹkan tó béèrè lọ́wọ́ mi ni pé kí ló táwa ń bá mọ́mí Dami jà sí ogún tó bá jẹ́ ìwọ ni Bọ̀dá Fẹ́mi will you mo wá ní òkè bàbá wa láwọn ò ní ìdí nǹkan ìyá láwọn ò ní ìdí kan gbogbo àwa siblings we don't need anything from his properties or whatever tó fi sílẹ̀ àwọn ọmọ yẹn Ṣẹ́gun àti Ṣadé kí ló yẹ kó jẹ́ ìpín wọn ó wá ń wò mí ṣé tó bá ṣe èyí ni Ṣẹ́gun ṣe ẹ̀ níjà fún tó bá ṣe èyí ni Fẹ́mi ṣe ẹ̀ níjà fún wọn ni we were fighting for those children and at the end of the day we lost the battle we just left everything because ní agbára ìjà ní kẹ́ tó sọ lẹ́nì kó tí mo sọ pé o ẹ jẹ́ fi ilẹ̀ mẹ́nu kúrò ńbẹ̀ àdèmá mẹ́nu kúrò ńbẹ̀ torí gbogbo nǹkan táwọn èèyàn máa ń takú sí yẹn wọn ò fi kọ́ wa nílé wa a sọ pé ẹ má indict family mi o mo fọ Ọlọ́run Olódùmarè bẹ̀ yín o ẹ jọ̀ọ́ o Jésù mo fi bẹ̀ yín o ẹ má sọ family tiwa di social media bẹ́ẹ̀ bá dẹ̀ sọ̀dà torí mo mọ̀ wípé àwọn èèyàn kì í gbọ́ràn tẹ́ bá dẹ̀ sọ̀dà tó bá dẹ̀ di wàhálà èmi máa tún fún mi lẹ̀ ní kódà mi ò ní sọ fún Alájẹ pé kó má sọ̀rọ̀ mọ́ torí èmi ni mo sọ fún pé jọ̀ọ́ má sọ̀rọ̀ débí jọ̀ọ́ má sọ̀rọ̀ débí jọ̀ọ́ má sọ̀rọ̀ débí kó tó pè mí kó tó lọ mo ní ó má sọ̀rọ̀ rárá ó ní rárá òun ó sọ̀rọ̀ jọ torí Ọlọ́run má sọ̀rọ̀ débí bá protect àwọn ọmọ yẹn máa gbọ́rọ̀ mi máa gbẹ́dẹ̀ rí kó ń gbé mi even the second show yẹn ẹ̀yin lẹ pùsì ẹ̀ ṣe kò fẹ́ ṣe ẹ̀yin lẹ pùsì ẹ̀ kò fẹ́ ṣe o ẹ̀yin lẹ tì í ẹ̀yin lẹ jẹ́ kó ṣe and I've been warning don't push me so don't push me any longer please because if you push me ẹ má push èmi o ẹ má push èmi o èèpo pọ̀ lójú mi fún ara mi ni mo máa ṣì dànù torí mi ò rányàn kankan ṣẹ́ mi ò rányàn kankan ṣẹ́ òótọ́ dúró ó dúró gbangba òtítọ́ dúró òun ló máa kẹ́yìn ayé ló máa lékè lọ́run òtítọ́ yẹn lágbára Ọlọ́run ó dẹ̀ máa lékè Ọlọ́run dẹ̀ máa ṣe ìdájọ́ yẹn Ọlọ́run á ṣe ìdájọ́ yẹn dáadáa á ṣe dáadáa láti gbòǹgbò débi orí ewé tó bá jẹ́ bí Adébóyè náà ni ó máa ṣe fún wa bàbá tèmi kú wọ́n ń yọ̀ wípé ìkan tó ti kú nínú ọ̀tá mi wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún bàbá yín kínú yín ó dùn ẹ̀yin lè rí nínú newspaper wípé wọ́n ní bàbá yín ya wèrè kó tó kú kínú yín ó dùn what are you talking about? ṣé rí bẹ́ẹ̀ ṣe ṣe ṣó yẹn tẹ́ ẹ bá rí àwọn newspaper táwọn èèyàn tó ti share tó ti send sí mi tó bá yẹ pé mo fẹ́ kó máa lọ ni màá ti send ẹ̀ sí Ìyálájé ẹ má push everybody ẹ jọ torí Ọlọ́run because I don't even want those secrets to come wọ́n lè pe bàbá yín ní wèrè kínú yín dùn kí lẹ mọ̀ gangan ẹ lọ máa ka àwọn newspaper tipẹ́tipẹ́ àwọn newspaper 19 years ago ẹ lọ kó ogun ẹ̀ síta ẹ lọ rà kẹ́ka ẹ lọ máa wo sẹ́ẹ̀pù tó ń tó ní kálukú ń gbé kẹ́ lọ máa kà á kí bàbá yín kú kọ́ máa sọ pé bàbá yín ya wèrè kó tó kú ó ṣalẹ̀ jẹ́ ṣé bàbá mi ṣalẹ̀ jẹ́ kó tó kú ni àbó ya wèrè kó tó kú can you reconcile with such a person and we don't even care if anybody wants to come they are welcome and if they don't want to come na then sabi tí wọ́n bá bí wọn kọ́ ṣàní jẹun ni even kọ́ di president orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ló ṣe máa jọ ọmọ Nàìjíríà wọ́n á dẹ̀ máa jọba lọ kò dẹ̀ sẹ́ni kankan tó máa lébù wọn ẹ wá ní kọ́kọ́ mọ fit ta ló sọ fún wọn pé family Adébóyè dá family tèmi dá gan ni family mi dá púpọ̀ ẹ lọ tún béèrè wò dáadáa ẹ lọ ẹ̀yin máa lọ sọ́dọ̀ òun ni ẹ wọnú the apostolic church lọ ẹ lọ máa béèrè irú ènìyàn tí bàbá àti ìyá mi jẹ́ ẹ lọ́nu sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ lọ máa béèrè èèyàn tí mo jẹ́ bó ṣe ń sọ pé ṣe máa ń ṣe kíní kan tó ẹ béèrè wípé ta ni mo bá jà rí mi ò bẹ́ẹ̀ ní kankan jà rí nínú gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ nínú gbogbo onítàtà lọ anybody mi ò bá yàn kankan jà rí láyé èmi àtẹnìkan kò ní kankan nínú because tó o bá ń ṣe tí mo bá ti rí wípé oní kíní kan ní ẹ máa kàn ignore ẹni that's what I do
And by those times that I got angry, if I'm fighting with anybody, just give me a chance to talk. Wọ́n jẹ̀bi tèmi o. Èmi ò kí ń jẹ̀bi èèyàn. Mi ò kí ń jẹ̀bi èèyàn láíláí. Mi ò ń jẹ̀bi èèyàn o. Because before I talk, ó ti máa dé ibi báyìí. I watch those shows, kò sí nǹkankan nínú show tẹ́ ṣe yẹn because mú fact kankan jáde. Ẹni tó tún bá yín sọ̀rọ̀, ó tún lead you to right. Ẹ tún ṣe. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kọ̀rọ̀ lórí YouTube lẹ́nìkan sọ pé ọmọ ìrankíran bàbá ẹ lọ́mọ ìrankíran. Ẹni tó kọ́ ẹ mo ti block ẹ but ó lè rí eléyìí. Ìran bàbá la bàbá ẹ níbi tí wọ́n wà, bàbá la bàbá ẹ, bàbá kú bàbá ẹ àti gbogbo àwọn tó ń ran ẹ̀yin lọ́mọ ìrankíran. Ẹ ṣé jàre bọ̀dá Yomi Olúọmọ àbá. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette.